barakatul amali fil ikhlas albarka tó ń bẹ níbi iṣẹ́ látara al-ikhlas látara ìsàfọmọ́ṣẹ́ fún Allah afani idha akhlasa al-abdu niyyatan wa amila amalan salihan tí ẹrú bá ní ikhlas tó dẹ̀ ṣiṣẹ́ tó dáa walau kana yasiran kódà kíṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ kékeré fa inna Allaha yataqabbaluhu wa yudha'ifu Olúwa máa gba iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ yóò sọ iṣẹ́ yẹn di àdìpèlé ẹ̀san yakulu nabi sallallahu alayhi wa alihi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé laqad ra'aytu rajulan yataqallabu fil jannah fi shajaratin qata'aha min dhahri at-tariq kanat tu'dhi al-muslimin anabi sallallahu alayhi wa alihi wa sallam ní mo rí arákùnrin kan náà aljanna tó ń lọ tó ń bọ̀ tó ń gbádùn ní aljanna látara igi kan tó gé igi kan kúrò lójú ọ̀nà àwọn mùsùlùmí irúgi wo igi tó lè kó sùtà báwọn mùsùlùmí ó rí lọ́nà ó sì gbé kú mẹ́ bí kùkùté táwọn òyìnbó pè ní stump ẹnu rí wáyà mi anabi sallallahu alayhi wa sallam sọ pé marra rajulun bi ghusni shajaratin على ظهر الطريق فقال والله نحيانا هذا عن المسلمين alákùnrin kan orí kùkùté igi kan lójú ọ̀nà ó wá ní mo fi Allah búra màá sì gé igi màá yọ igi kù lójú ọ̀nà torí àwọn mùsùlùmí la yu'dihim kó sùtà bá wọn ní fa udkhila al-janna wọ́n sì mú mùsùlùmí yẹn wà al-janna látara rẹ̀ Bukhari àti Muslim gba hadith yẹn wá afani fa ikhlas afani fa ikhlasuhu ma'a yusr amal wọ́n ní ikhlas tí arákùnrin táwọn sọ̀rọ̀ pa rẹ̀ yìí tánàbí júwe fún wa yìí sallallahu alayhi wa sallam tó ní pẹ̀lú pé iṣẹ́ tó ṣe yẹ kéré ẹ̀rí nǹkan ká mú igi ẹ̀gún kúrò lójú ọ̀nà iṣẹ́ tó kéré ni lọ́pọ̀lọpọ̀ yóò fojú rí adkhalahu Allahu al-jannata bi rahmati olùwẹ̀dẹ́dà ti ara ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ lórí arákùnrin yẹn ó sì mú àlìjánà látara igi tí ó gé kúrò lójú ọ̀nà yẹn afáàní ọ̀tá àmàlì fìlmọ́ra àti bàgẹ́ wọn ẹja tó ronú sárábìnrin kan tó jẹ́ onínàbì aláṣẹ́wó alẹ́ tí amilat amalan qabiha tó ti fi gbogbo sẹ̀mí ayé rẹ̀ sàwọn iṣẹ́ tí ò dáa thumma amilat amalan yasiran fi ayuni bashar ó wá ṣiṣẹ́ kan tó kéré lójú àwọn èèyàn wọ́n wá sí kọ́yà ti kalẹ̀ iṣẹ́ tó ṣe tó kéré lójú àwọn èèyàn ẹni ká fún ajá lómi ó fún ajá lómi mu walaysa insana ajá tí ì sí èèyàn wa ghafara Allahu laha bidhalika al-amal yasir olùrẹ́dẹ̀ jalla subhanahu ó dẹ̀ foríjì látara iṣẹ́ kékeré tó ṣe yẹn ma'a su'i amaliha minal baghi pẹ̀lú pé aláburú ẹ̀dá ni nítorí pé jẹ́ onínàbì aláṣẹ́wó yakuru nabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé bainama kalibun yatifu bi rakiyati pàjá kan ó rọ kiri ka rakiya yẹn bí ojú odò tí ó sàkà bí kàgá kan qad kana yaqtuluhu al-atash ajáde pé ó ti fẹ́ kú látara ìrómimu látara òǹgbẹ ìdọ̀rọ̀átòhù bàgé yorùbá gọ́ọ̀yà Bani Israel ní aláṣẹ ọ̀kan nínú àwọn aláṣẹ ọba ní Israel ló bá rí wa naza'at muqaha fastakotlahu bihi fasakothu alábẹ̀ bá bọ́ bàtà rẹ̀ tó ní kòtò nínú bàtà rẹ̀ tó jì kòtò ó wá fi bá bu omi látinú rọ̀kíyà yẹn ó sì fún ajá yẹn lómi mu agófinró láha bìhì olùwẹ́dẹ́dà sí tara tó ṣe yẹ ó tara rẹ̀ forí ẹ̀ṣẹ̀ jí àdísẹ́lẹ̀ iná Bukhari àti Muslim ló gbà wá afádọ́lá ibaratu fil Islam laysa bi kasratil amal fa hasb nínú ẹ̀sìn tàwa ẹ̀sìn Islam kìí ṣe bí iṣẹ́ bá ṣe pọ̀ tó olóúnjẹ lọ́wọ́ wa lójú ara o innamal ibaratu bi sihhati niyyati wala qasd kí n tó kan lọ́wọ́ wa jalla subhanahu oníbó làníyàn sí dáa bó ní èròǹgbà sí dáa wa kasratul amal muwafiq li sunnati Mustafa
àti tíṣẹ́ bá pọ̀ tó bá ṣe déédéé súnà nàbí sallallahu alaihi wasallam irúṣẹ́ tó lu wa jalla subhanahu tí ó tẹ̀wọ́ gbà nìyẹn ọlọ́kọ̀lì jama'a rabbuna dhalika fi qawlihi ta'ala olólùwà sọ yẹ fún wa nígbà tó sọ nínú suratu Bayyina ayẹlẹ́ karùn pé wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu-d-din olólùwà àpá wọn láṣẹ àwọn ahlul kitab àwọn Yahudi àtàwọn Nasara ó ní àpá wọn láṣẹ àyàfi kan máa ìjọsìn fún Allah mukhlisina lahu-d-din ẹni tó sàfọ̀mọ́ ẹ̀ṣì fún hunafa lẹ́ni tó gbórí kò níbi àwọn ẹbọ wa yuqimu s-salah ká sì máa gbérun dúró wa yutu zaka ká máa yọ zaka wa dhalika dinul qayyima yẹn náà ní ẹ̀sìn tó dúró tọ́ wọ́n ní fa jama'at hadhihi àyà tá a kà yìí ó kó àwọn nǹkan tá a fẹ́ kà yìí kó sínú al-ikhlasa wa iqamata s-salah wa ita zaka ó kó ikhlas ó kó ìwọ̀n gbérun dúró àti mọ́ yọ zaka ó kó papọ̀ bìbára ìgbèrú ẹ̀dẹ́dẹ̀ jalla subhanahu ó mú ìkìláàsì wa lódìdí pẹ̀lú àwọn iṣẹ́ ẹ̀sìn tó kù afánàlá àmàlù wa in kana kathiran wọ́n ní iṣẹ́ táwọn bá ṣe tó wọ́n gẹ́ iṣẹ́ tó pọ̀ ní máa faqri sihhatil mu'taqadi ṣùgbọ́n tá a ṣàfẹ́kù àdíọ́kàn tó dáa a ṣàfẹ́kù àníyàn tó dáa nílẹ̀ yuridu sahibahu nar iṣẹ́ tó pọ̀ yẹ yóò tètè mú tọ̀ wọn náà ni waliyadhu billahi ta'ala asadi ọlọ́wà kò níbi ìyáná qala subhanahu olówà tó ga jùlọ sọ pé aqadimna ila ma amilu min amali olówà ní àwọ iṣẹ́ tí wọ́n ṣe faja'alnahu haba'an manthura asọ́di lúbúlúbú manthura ta fọ́dánù látara kíni látara pàwọn èèyàn yẹn wọ́n ṣiṣẹ́ yẹ bidunil iman wọ́n ṣiṣẹ́ yẹ bidunil ikhlas wallahu ta'ala alam ọ̀rọ̀kọ́lá Fudayl ibn Iyad alìmọ́ Fudayl ibn Iyad sọ pé ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olú ẹ̀dẹ́dà jalla subhanahu ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ nínú Suratul Mulk pé alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala òun náà lẹni tó dá ìmọ̀ kú àti ìmọ̀ ṣẹ̀mí kó bá lè dá yẹ̀wò ta lẹni tí ó ṣiṣẹ́ olóore jù ta ni ó ṣiṣẹ́ olóore tó dáa jù wa huwa azizul ghafur ọba ọ̀wọ́n ni ọba aláforíjì ni wọ́n ní bàtí Fudayl ibn Iyad tó fẹ́ sàlàyé ààrẹ yìí ó ní akhlasuhu wa aswabu ó ní túnmọ̀ ilé lágbà lérò ní pítà ẹni tí yóò ṣiṣẹ́ tó ní kíláàsì nínú jù tó ṣiṣẹ́ déédé jùlọ qalu ya Abu Ali àwọn èèyàn bí al-Imam Fudayl ibn Iyad Abu Ali wọ́n bí léèrè ní ma akhlasuhu wa aswabu pé iṣẹ́ wo ló ní kíláàsì iṣẹ́ wo ló ṣe déédéé jù wa qala ila al-amal idha kana khalisan wa lam yakun sawaban ó ní tíṣẹ́ tàwa ṣiṣẹ́ tàbá níyàn tó dá níbi iṣẹ́ tá a ṣe yẹn ṣùgbọ́n tí ò ṣe déédéé súnnà Nabi sallallahu alayhi wa sallam lam yuqbal ò ní gbà ó wa idha kana sawaban wa lam yakun khalisan tó bá dẹ̀ ṣe déédéé súnnà Nabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tá níyàn ò dá lábẹ́rẹ̀ lam yuqbal ò ní gba ṣẹ́yẹ náà hatta yakuna khalisan sawaban iṣẹ́ tó bá gbà lọ́wọ́ wá ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tá a ṣe torí Allah tó lè ṣe déédéé sunna Nabi sallallahu alayhi wa sallam ọlọ́ al-khalis an yakuna lillah ìtumọ̀ al-khalis rí pé iṣẹ́ yẹn a ṣe fún Allah ni as-sawab ìtumọ̀ as-sawab ni pé an yakuna ala sunna kó wà lórí sunna Nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abilwawa ó sọ ẹni tí ó lè mọ ṣiṣẹ́ nítorí ẹnìkan tí ò ní mọ́ ọ̀rọ̀ kẹsàn lọ́dọ̀ nìkankan ó lọ dẹ́dà kó sàfọ̀mọ́ iṣẹ́ wa kó la ahọ́n wa kó níbi irọ́ kó la ìwà wa kó níbi nifaki sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbatihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh